Káàárọ̀ gbogbo lẹ káàárọ̀ sísí máa lókè látòrí Oduduwa TV radio. Ọ̀la ní ọjọ́ Èṣù Day ní Èkó, ní Sam Aknan Air Force Base PWD Ìkẹjà látago 11 sí aago 5. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wà ńbẹ̀. Ẹ má gbàgbé bá wa dáwó fún àwọn tí wọ́n máa ṣe ètò yẹn, tẹ́ bá lè fi ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣeun. A dẹ̀ kí àwọn tí wọ́n máa ṣe ọdún ti àwọn Kristẹni náà pé àwọn náà máa ṣe yẹn ní 25th ọdún abáwọláyé lápapọ̀ wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ ṣe àkíyèsí wa sí kinní kan ni. Ṣé àwọn àkókò kò sí lẹ́tà J nínú ìwé àwọn ẹlẹ́sìn Kristẹni, kò sí lẹ́tà J àfi ọdún 1524. Ẹ lọ yẹ̀ wò 1524. Arakunrin tó ń pè ní Giorgio Trissino, Gian Giorgio Trissino. Wọ́n bí ní 1478. Ó ṣaláìsí ní 1550. Òun ló kọ J yìí, òun ló sọ̀rọ̀ pé kán fi Jésù núwèé ní 1524. 1524. Ó túmọ̀ sí pé Jésù tẹ́ ń pariwo kì í ṣe nǹkan tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú o. Mo fẹ́ kẹ́ gbé ìyẹn yẹ̀ wò. Arákùnrin ẹ lọ yẹ̀ wò ẹ jọ̀ọ́.